erin dégbò erin gbàgbó ẹ̀fọn dọ́gbọ̀n ẹ̀fọn gbọ̀dàn erin mi lókun dẹ́nu odò ó gbalẹ̀ lálẹ́ omi ọ̀sànrànsán ìpẹ́ rẹ̀ ní gba ipọ́n lẹ́nu ajá tí ò gbọ́ kìlọ̀ àkànjí akéwì àrà àkànjí akéwì àgbáyé dé mo ti kéwì gbalẹ̀ dókè omi àrà ọ̀tọ̀ tún lórí tó wọlé tọ̀ yín wá kélé tí kúkú ó wá fetí gbéyàwó ọ̀rọ̀ tó ń lọ lóde ilẹ̀ yìí tó ń lọ láàrin àwọn ọmọ Yorùbá lórí Yorùbá Nation náà ni àsìkò ti tó táramọ̀dá ewì á jábọ́ lórí gbogbo akọrin tó yẹ kó gbè wá níjà bàbá wa Ọbásanjọ́ kí ló dé gan-an tẹ́ ẹ tẹ́wọ́ gbéra lórí ọ̀rọ̀ Yorùbá aṣáájú lẹ jẹ́ ó yẹ kẹ́ lè rí nǹkan ṣe aṣáájú kan ní kúkú kọ́lé kan àwọn àgbà ìrùn ní máa gbìyàn fèrò ìyá ìpẹ́ rẹ̀ ní í ṣe bí ìpẹ́ fún pìpì ẹyẹ ẹ̀yin láláṣẹ Yorùbá ó yẹ kẹ́ lè tu Yorùbá dókè àlọ́ aláàfẹ́ gbòmìnira fúnlẹ̀ Yorùbá bàbá ẹ káwọ́ gbéra bí ẹni pé kò kàn yín olórí ogun kì í kẹ́yìn ogun aṣáájú ni bàbá bá a bá ń sọ tọmọ ológun kò sí gbógun Nàìjà ṣe máa gbẹ̀bùrú wọlé tọ̀ wá bọ́básanjọ́ bá fọwọ́ sí kí Nàìjíríà ó yà Ọọ̀ni Ifẹ̀ ọba àrìsà ọba Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ kí ló ṣe tẹ́ ẹ̀ fojú jà hàn sí gbàgede àròlé lẹ́jẹ́ fún gbogbo ọmọ abú ní tilé toko ẹ̀rù ìjọba àpapọ̀ tó wá ń bà yín bí aláṣẹ niyín kílẹ̀ tó wá ń bà nínú ẹ̀rù ẹ lọ rántí bẹ́ẹ̀ bá gbàgbé tàn ò gbàgbé àwọn Fúlàní ló fọ́ wa nílẹ̀ Yorùbá lọ́jọ́sí wọ́n jẹ ìlú Ọ̀yọ́ kanlẹ̀ wọ́n gbàjọba àwọn olòṣì ló fọgbọ́n gbà lọrin lọ́wọ́ Àfọ̀njá àwọn ni wọ́n wó jọba Ọ̀yọ́ Kàtúngà nínú ìtàn bí ò bá ṣe pé gbogbo ọmọ ogun Yorùbá tó kóra jọ lásìkò ọ̀hún wọ́n kóra jọ wọ́n kó Fúlàní lójú wọ́n kọlù wọ́n nílùú Òṣogbo la fi lé ọmọ adaranjẹ wọgbó lọ Ààrẹ Látòsà ọ̀kàrẹ̀ ilẹ̀ Yorùbá ò ní gbàgbé rẹ láyé àwọn ìwọ̀n ń ṣe gudugudu púpọ̀ nínú ìtàn ó jọ mí lójú ẹ̀yin èèyàn pé ẹ̀rù ń bọ̀ Ọọ̀ni ọba àrìsà ó tún wá ń bá Láàfin Ọ̀yọ́ láti kọ̀yà fúnra wa ọmọ adaranjẹ tí wọn ò fẹ́ wa dénú ẹ tó ń tilẹ̀kùn ètè fún ẹ sọ fún wọn pa afẹ́ pín Nàìjíríà olùgbèsàyé eré ló jẹ́ ká máa rántí tiwọn àrẹ̀sà náà ò balẹ̀ jẹ́ ló jẹ́ ká máa yìn wọ́n nínú ìtàn kí lẹ fẹ́ kí Yorùbá ó sọ lẹ́yìn tẹ̀yìn lọ́dún tẹ́ ẹ bá lọ Ọọ̀ni rìsà ẹni ìtọ̀gúnwùsì aṣáájú lẹjẹ́ nílẹ̀ Yorùbá ẹ ṣe bí akin ẹgbẹ́ Yorùbá níjà ọba Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ọmọ Ṣàngìrì làgìrì ọ̀làgìrì kàkà kí gbádùn bọ̀ ẹ rọ́jú ẹmú wa Ṣàngó ti yá Ṣàngó kì í tìkùn ẹnu sonkóhun ẹ̀yin àtọ́ ní ẹ ṣèpàdé ẹgbọ́mọ Yorùbá níjà ibi tẹ́ ẹ bá ń lọ ní gbogbo ọba ò lọ ọba Ṣómólú nìkan ló ṣe bí akin láàrin àwọn ọba onílẹ̀ ó dúró tọmọ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ àti ṣe ilẹ̀ Yorùbá ó gbé ọ́ gbogbo ẹ̀yin ọba ẹ̀pẹ̀rẹ̀ ayíjọ ẹyẹ Yorùbá lọ́fìn ẹ dúró ná ààrẹ dà Ààrẹ Kakanfò nílẹ̀ Yorùbá Gani Adams kí ló dé bẹ́ẹ̀ ṣe bí àwọn akọni tó ti lọ à ń jìjàngbara fúnlẹ̀ Yorùbá só wá bójúmu kárú Ààrẹ Kakanfò tì níbẹ̀ Aláàfin Àjàgbó tó dá oyè Ààrẹ Kakanfò sílẹ̀ nílẹ̀ Yorùbá torí ọjọ́ ìdágìrì ni ààrẹ wo lẹ jẹ sápẹ̀lẹ́ oyè ọlọ́wù yín bí àbí kò ságbára tẹ́ ẹ máa fi jagun ọ̀hún lápò Gani Adams dákun má ṣe bí Àfọ̀njá ló yẹ kó jagun àsìkò tó sì sinmi làwọn ọmọ adaranjẹ fi gbalé gboko wọ́n gbà lọrin lọ kúrò nílẹ̀ Yorùbá Ààrẹ Kakanfò bó o bá létí re ṣe kankan gbé Yorùbá níjà ẹ dúró ná kí láàrẹ ń kóra fún abáláàfin òsígun kọ́ mo fẹ́ òṣè bíi Látòsà tó yọ Yorùbá lọ́fìn nínú ìtàn ogun mo kọrin wọ́n ní bẹ́ẹ̀ bá rí wa ẹ máa gbójú agan sí wa lóníṣàkéwì náà ní ẹ bá jà àbáwọn Fúlàní tó ń pa wá nílẹ̀ yìí akéwì àgbáyé ti wí ohun ẹ bá fẹ́ ẹ wù nínú ìwà ìṣòro tá a ní nílẹ̀ Yorùbá tí ò jẹ́ kí Yorùbá Nation ó tètè kẹsẹ̀ járí ní ti gbogbo gọ́fúnà tí ó wà níṣọ̀kan ẹgbẹ́ òṣèlú ni wọ́n fi bọ́ kinní ọ̀hún àwọn ọmọ Buhari wọn ò fẹ́ kí Nàìjíríà ó yà sọ́tọ̀ọ̀tọ̀ Bọ́lá Ahmed Tinubu ńkọ́ kí lẹ rí sọ sọ́rọ̀ yìí àbẹ́yìn náà kẹ́ẹ̀dì kò ṣáájú mú àwa fẹ́ gbòmìnira ẹ̀rí nǹkan kan sọ ẹ̀bá jẹ́ arántí ọjọ́ ìkẹyìn àtúntáyé máa sọ lọ́dún tá a bá lọ kúrò lórí èrùpẹ̀ akéwì àgbáyé ti wí Àkànjí Òjé ti wí mo fẹ́ padà sílé bàbá mi ọmọ afọrún jagun tí jagun níbikíbi ẹ̀rìn mòjé ni mí mo ti méwì ṣe kìlọ̀kìlọ̀ náà kó lórí kunkun ó máa retí akọrin tí ò bá gbọ́ kìlọ̀.